fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. ètò mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. A kú oríire o gbogbo Yorùbá àti jagun àti ṣẹ́gun spíkà ti yílu ẹnu padà ò ti ń bẹ̀bẹ̀ sáwọn àkànfìdílé tàbí kẹfìdílé nǹkan ọwọ́ ti tó gbogbo ariwo wa ó ti gbọ́ kíákíá ọwọ́ ti bà ó ti panu mọ́ ó ti yílu ẹnu padà ó ti lóhùn ò sọ bẹ́ẹ̀ kódà ó ṣàlàyé gbogbo bọ́rọ̀ ṣe jẹ́. Ẹ kú dédé àsìkò tá a wà yìí o, ìgbàkigbà tẹ́yìn bá ń wò mí níbi tẹ́ wà ẹ kú dédé àsìkò náà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹjẹ́ àtúnjọ gbádùn ètò ọ̀rọ̀ tó lọ tòní tí a mú wá sí ojú ìwòran yín tá a gbédé láàárọ̀ yìí lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV BGI TV òun náà la wà tá a ti dá bí ẹdun tá a sì ti rọ̀ bí òwe. A wà lórí BGI TV ní orí YouTube, a sì wà lórí gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Facebook, lórí Instagram a wà lórí gbàgede ìmọ̀ _22, àgbẹ̀yìn lórí TikTok méjèèjì àti TikTok àti TikTok Lite méjèèjì náà la wà. Ẹ sáàsì fún bàbá gbàgede ìmọ̀ kẹ́sì wórí TikTok Lite ẹ rí bàbá gbàgede ìmọ̀ _2 ẹ bá wà níbẹ̀. Ẹ fọ́lù wa ní gbogbo àwọn àyè tá a sọ yìí kẹ́sì subscribe fún wa lórí YouTube. Ojú tẹ́ fi ń wò mí o, ojú náà ò ní fọ́ lágbára Ọlọ́run tí tẹ́ sì fi ń gbọ́ mi tí náà ò ní di. Ẹ má jẹ́ ká gbópo lọ́lé olóró ká má sọ lé yadìlé pẹ́ láàárọ̀ yìí. Ẹ jájọ gbé ọkọ̀ ọ̀hún sí ojú àgbámi kájọ tukọ̀ tòní ká sì mọ̀ pé èbúté ayọ̀ náà lájà sí lágbára Olódùn ọba òkè. Ẹ jẹ́ kí n fi dúpẹ́ wọlé, ẹ jẹ́ n dúpẹ́. Lánàá mo gbàgbé torí bí ọ̀rọ̀ yẹn ṣe ká mi lára sí lánàá mi ò rántí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣọwọ́ kú dúró sí wa lórí ilé ìyá Joshua wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ilé náà ti ń tẹnu bepo bọ̀ ó ti ń lọ sí ojú ọ̀gbagadè ó ti ń débi tá a ti parí ẹ̀ lẹ́yìn pé kára materials tí wọ́n máa fi ṣe wáyárìn kádẹ̀ra tiles kọ́dẹ̀kùn gbogbo tẹ́ ń wò yìí ó ti jù bẹ́ẹ̀ lọ wọ́n ti rẹ́ kọjá abẹ gbogbo ẹ̀ ni wọ́n ti rẹ́ tán pátá àti wájú àtẹ̀yìn ni wọ́n ti rẹ́ àti tinú tẹ̀dọ̀. Kódà mo níròyìn ayọ̀ pé àwọn tó fẹ́ rẹ́ǹtì rúmà pálọ̀ rúmà ní pálọ̀ sẹ́ẹ̀fù wọ́n ti wá béèrè àwọn kan bá mi bẹ̀ lánàá jẹ́ ẹ fẹ́ fi bí rẹ́ǹtì ni aláfẹ́fẹ́ yìí rẹ́ǹtì ni àwa sọ fún wọn pé kán sì ṣe sùúrù tó rà àti ìkọ̀tán bàbá kọ̀tán àá pè wọ́n. Ọkàn mi kan sọ pé ká gbowó lọ́wọ́ wọn lánàá pé ká fi kún owó nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n o ìkan sọ pé rárá ànábì ti wá kọ̀ pé ká ta iṣu mọ́ orí ebè iṣu yìí mo fẹ́ tà ní láì tí ì wú ẹjẹ́ kan wú jáde kẹrin tẹ́ra kọjá parí ẹ̀tàn náà kí wọ́n fojú ara wọn rí ilé tá a kọ́ tí gbogbo facilities ibẹ̀ bá tẹ́ wọn lọ́rùn ká ṣáwọlé wọn kán sì sanwó àkànjú irú ẹ̀ Ọlọ́run á yọ́nú sí wa. Ìyá Joshua náà mo kí kú oríire torí pé wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ òun náà ti di láńlọ́ọ̀dù nù. Mo wá fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ lágbá lọ́kùnrin àtòbìnrin àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa tẹ́ ẹ bá wa kọ́wọ́ bàpò tẹ́ ẹ contribute. Mo máa ń sọ gbogbo ìgbà ẹ má dúpẹ́ lọ́wọ́ tèmi alágbàtà lásán lè mi ẹ̀yin gan lẹ lọ́jà ẹ̀yin tẹ́ ẹ fowó lẹ̀ lẹ jẹ́ kí dream yẹn wá sáyé èmi kàn conceive idea lásán ni ẹ̀yin gangan tẹ́ dáwó lẹ jẹ́ kí idea yẹn kó wáyé gbogbo nǹkan tó nídìí inú ilé yẹn pátá láti fẹ́ ṣetán wáyárìn nìkan tiles àti kádẹ́ẹ̀kùn
oní plumber ó ti run plumbing material sí tán làṣàdà náà gbogbo kódà kán gbẹ́ kànga tán pumping machine gan àti rà kódà táǹkì tá a lò nìkan ló kù tá a máa fowó rà àti ra pumping machine lánàá àti ra 1.5 horsepower lánàá àjọlọ́ra ni nǹkan plumbing tara lánàá is about 870,000 làwọn nǹkan tó jẹ́ plumbing ilé tí a rà tí plumber tàjọ lọ tó lọ rà. Bákan náà ni àwọn electrician wọ́n ti mú quotation tí wọ́n wá ẹni tó jẹ́ tyler ìyẹn náà ti mú quotation tí ẹ̀ wá. Mo tó wá fásitì yìí bẹ́ẹ̀ yẹn onínú dúdùn ọlọ́rẹ̀ wípé ẹ má jò sú yẹn má jò rẹ̀ yìí yóò bá bọ̀ wọ́n ní ẹṣin kì í kórè àṣà lọlé ẹ má jẹ́ ká kéré àṣà lọlé. The last set of owó òun náà la fẹ́ dá yìí fún ẹni bá lè bá wa dá torí pé kákunlé kádẹ̀ṣà àwọn kan tó kù náà ló kù gbogbo tó kù kò lè with 3 million everything àyọjú or 2 something everything tó kù àyọjú lágbára Ọlọ́run. ẹ ṣe o ìyẹn kọ́ ni mo ń lọ lónìí ibẹ̀ kọ́ ni mo ń lọ lánàá àfìròyìn kan síta tó jẹ́ ìròyìn ìbínú gan ìpè yẹn pọ̀ mi gbọ́dọ̀ parọ́ àwọn èèyàn pè mí débi pé mi gbé kọ́ọ̀lù àwọn èèyàn mọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lánàá tí mi gbé kọ́ yín torí tọlọ́run ẹ fi mí yá Ọlọ́run àtànábì ẹ wò kọ́ọ̀lù yẹn ti pọ̀ jù fún mi títí di aago 9 kódà mò ń kírun lọ́wọ́ kọ́ọ̀lù tó wọlé títí di aago 9 àná lóníkálùkù fi ń sọ opinion ẹ̀ tí n bá wá sí WhatsApp kìíní ìkejì fún yín in fact messages orí WhatsApp mi àwọ̀ 5,000 ẹ̀yin tí ń bà ẹ̀wọ́ bó ṣe tò lọ ẹ̀wọ́ messages bó ṣe tò lọ rẹpẹtẹ mélòó mo fẹ́ kànú eléyìí ẹlòmíì fi bínú sọ 5 ẹlòmíì voice note ẹ̀yin tẹ́ bá pè mí tí mi ò gbé ẹ má fi ṣèbínú mà ẹ má fi ṣèbínú sà ìpè yẹn pọ̀ ni mí ìdẹ báwọn èèyàn wa wí ọ̀pọ̀lọpọ̀ wo ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn ọ̀pọ̀lọpọ̀ wò inú bí ṣé ẹ wá rí ẹ jẹ́ kí n sọ fẹ́yìn èèyàn wa o ẹ̀yin ní kọ́kọ́ nínú bí o jẹ́jẹ́ mọ̀ pé nínú House of Reps yẹn náà àìmọye ẹni tó jẹ́ house member tínú bí pẹ̀lú presentation yẹn àìmọye àwọn tó jẹ́ house reps member tí wọ́n attack speaker yẹn immediately ìyẹn nìkan kọ́ tí wọ́n dẹ̀ tún jẹ́ kó máa yé wípé kódà wọ́n raise motion wípé àwọn fẹ́ lọ pàápàá jùlọ àwọn Yíbò tí wọ́n wà ní house àwọn Yíbò tó wà ní house immediately ni wọ́n ti ń yarí bẹ́ẹ̀ pé níta wọ́n ń tà wọ́n àwọn fẹ́ lọ sẹ́ speaker wa ń béèrè pé talẹ́ni tó rèsì pé òun fẹ́ lọ talẹ́ni tó rèsì pé àwọn fẹ́ pín kò sẹ́ anybody wọ́n ṣáà accuse ẹnìkan mo wo fídíò yẹn mo rẹ́rìn ṣé ẹ rí bí mo ṣe ro ọ̀rọ̀ yẹn sí lánàá torí mi ìmọ̀bi tó gbà lọ lára mi kò sí nǹkan mi o wàláì iṣẹ́ láti ọwọ́ Fúlàní ni it's a plot for them láti continue enslaving us tó bá ti halẹ̀ mọ́ wá ń sìn tán dẹ̀ ti gbé jail term síta anybody tó bá ti ẹ̀ sọ ní tó jọ mọ́ rárá wọn ò lẹ́ anybody tó bá agitate anybody tó bá sọ ní tó jọ mọ́ 25 years imprisonment tí Igboho gbọ́ yẹn tó panu mọ́ táwa náà gbọ́ táyé àsápẹ́ 25 years kẹ̀ ṣẹ́bọ̀ kan ti win wa naturally wọ́n bá kó máàlù wà kan máa wá pa wá mọ́ bí they are free bẹ́ẹ̀ ni wọ́n bá máa wọn ọmọ wa kán rèpù wọn bó ṣe wọ̀n bí nǹkan ṣe normal wọ́n free tó lọ́mọ̀ páwọn ti ṣòfin kalẹ̀ ẹni tó ṣòfin yẹn ṣe Yorùbá Fúlàní ni so wọ́n mọ̀ páwọn ti ṣòfin kalẹ̀ tó fi jẹ́ pé gbọ́dọ̀ tó dún pẹ́ lórí ọ̀rọ̀ pẹ̀fẹ́ pé mọ́ and they thought every one of us were going to accept it like that àwa apanimọ́ àfọwọ́lẹ́rùn àmọ́ àwò àwọn àmọ́ aráyè fẹ́ fùrọ̀ sí dáadáa gan. You see, òyìnbó kan ní you can only fool everybody sometime you cannot fool everybody every time kò possible. Wọ́n ti fúlù wa sẹ́yìn láyé Buhari
káwa náà dẹ̀ gọra wa fún wọn. Kí la fi gọra ni pé ní ìgbà tí Ìgbòho dìde ṣé ní gbogbo rágbàràgbà tó ń lọ yìí tó bá jẹ́ pé vision tí Ìgbòho rí nígbà yẹn ní gbogbo ọmọ Yorùbá ti rí ni a ní dépò tá a dé yìí kò kúkú ní burú fún wa tó báyìí nílẹ̀ Yorùbá ìwọ̀síyàn ò ní gùn wá tó báyìí. The man saw tomorrow, he saw what these people were trying to do. Ó dìde mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ but kò resistant kò rẹ́ni tó fẹ́ gbé òun jà. Gbogbo àwa tá à ń pariwo ń gbà yẹn we are powerless, we are nobody in the country. Ṣé Koiki Media ṣé Koiki ló lágbára, ṣé ààrẹ Almorufu ló lágbára, gbogbo agbára tó ní Amẹ́ríkà ni. Ṣé mi tí mo ègbègbè bí o tẹ̀ ṣe sọ bí o tẹ̀ lọ́nu ọ̀rọ̀ rárá Abilédike àbáwọn kí ló orúkọ ẹ̀ ń gbà yẹn Yorùbá World Media èwo ló lágbára nù wa tá a wà nípò kò sí ẹnìkan ṣó tó lẹ́nu ọ̀rọ̀ tó ń fi Jàre Ọ̀nà Kakanfò òun náà padà gbàbọ̀dé ni torí pé Yorùbá ní ìjà àyájú wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ̀rọ̀ nightmare onígbòho jẹ́ fún jíjáde tí Ìgbòho jáde yẹn it becomes totally nightmare for him pé láti bo síbo ó ṣe jẹ́wọ́ kò rẹ́dì láti support Ìgbòho. Yorùbá dẹ̀ ti parí òwe pé àìrìnpọ̀ ọmọ ejò ní jejò níyà tó bá jẹ́ pé ńgbà tí ṣèbí síwájú kí paramọ́lẹ̀ tẹ̀lé kí mọ́númọ́nú wọ́ tẹ̀lé kí àwọn oríṣiríṣi ejò máa tẹ̀léra wọn gbọ́ kí òjòlá olórí ejò kóun náà máa wá wọ́bọ̀ tuurutu. Èmi wo bàbá ńlá ọdẹ kan tó fẹ́ lóhùn dúró yin ejò níbọn bó bá tiẹ̀ pàdé rí o máa kán lùgbẹ́ ni. But unfortunately ejò kan ṣo ní máa dárìn ló ṣe jẹ́ pọ́dẹ́ pa wọ́n ṣeré bó ṣe wù wọ́n kódà bójò làdárìn àìmọye tán ti padà nù bó ṣe lágbára tó wọ́n padà pa ni. Kò sẹ́nikẹ́ni tó lè máa dá ṣe nǹkan tó fẹ́ ṣe láṣeyọrí àfi kó kárí àwọn èèyàn ẹ̀ along àdẹ̀fi kó ríràn lọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀. Tó bá jẹ́ pé gbà tí Ìgbòho dìde tó ti ṣe no more fáwọn Fúlàní ìní tó ti sọ fún wọn pé Yorùbá play this Yorùbá city this Yorùbá race we are no go area kì í ṣe Sàfàrà o kì í ṣe àwọn ìlú tẹ̀ ń pa lóko o káwọn ti ráwọn àwọn olórí wálẹ̀ Yorùbá náà kan ti dìde mọ́ káwọn bá dìde káwọn òjòyè dìde káwọn tó wà Senate dìde àwọn tó wà House of Reps everybody máa pariwo lọ́tùn lósì mo fọlọ́ búra Fúlàní àti káwọ́ wọn kò wọ́n á ti jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn wà látàn fẹ́ ṣe kó mọ nílẹ̀ Haúsá ṣebí tẹ́lẹ̀ ṣebí ilẹ̀ Haúsá nìkan náà wà wọ́n escalate dọ́dọ̀ wá ń bí but as soon as tí Buhari wọlé báyìí wọ́n fẹ́ furọ̀ sí gbogbo Nàìjíríà ni. Ìgbò mọ tó ń jẹ́ Fúlàní kidnapping Yorùbá ò mọ tó ń jẹ́ Fúlàní kidnapping àwọn afetí gbọ́ Boko Haram ni àrí wọn rí ilẹ̀ wa esmed dúró lọ́rùn ni àrí wọn rí ń bí wọn káwọn ọmọ wa rí but as soon as tí Buhari ti di president by 2015 everything escalate to Yorùbá land and no single Yorùbá tó ready wọ́n rí Ìgbòho bíi tout wọ́n rí Ìgbòho bíi criminal to the extent that Fúlàní plan fún wọn wá kà mọ́lé orí ọmọ ló yọ ọmọ wọn láwọn pàdánù. Àwa Yorùbá la fa ìwọ̀sí tó ń gùn wá yìí àwa la fa but ẹni tó wá rò pé the way tí Yorùbá fi ń lọ yìí Yorùbá máa gbòmìnira tó dẹ̀ mọ̀ pé máa affect àwọn tó wá jókòó sí house tó ṣòfin lọ́wọ́ ara ẹ̀ ó ti pass first reading mo rò pé wọ́n dìbéètì lọ́wọ́ nù ilé làwọn Yíbò yarí lẹ́yìn òfin tó ń ṣe tí wọ́n dìbéètì ẹ̀ yìí ààrẹ tó make a move ní house pé àwọn fẹ́ lọ ní tàwọn ọkùnrin yẹn yarí rẹpẹtẹ speaker yẹn ó yarí who made that move everybody wey move you want to spoil this seat you want to ṣe kiri kan ó yarí rẹpẹtẹ ọ̀rọ̀ yẹn di wàhálà
ẹnìkan sẹ́ẹ̀lì fídíò yẹn sí mi máa fi hàn yín sí ìtawà ń ṣe yìí abẹ́lé làwà tí ń sọ̀rọ̀ àwọn tó wà lójú ọ̀gbagadè gan tí wọ́n fight bill yẹn pé láyé it will never see the light of the day wọ́n ń ṣe lọ lọ́wọ́ ní house. mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́wọ̀n ọba lọ́lá orí ọmọdé orí àgbà tí fúlàní ti pàǹpàkúpà ọ̀dọ́ ilẹ̀ yorùbá nìkan ẹ̀rẹ̀ kì í ṣe fúlàní nìkan ló ń jiyàn gbé o we must converse to ourselves. àìmọye fídíò táwa ti rí live and direct tó jẹ́ pé àwọn ọmọ yíbò kan ni wọ́n plan ní jẹ̀bú òde àti jẹ̀bú gbogbo àwọn onípọ̀nmọ́ yẹn wọ́n ti fẹ́ jí wọn gbé tán àtàwọn àti fámìlì wọn kódà wọ́n wọlé lọ gbé wọn ni tọ́wọ́n yẹn bá rẹ̀ sí láwọn olówó máa jù wọ́n sínú kànga ni. mo lo fídíò yẹn jọ Sunday fẹ́ yìí tẹ́ ẹ̀ wò mo lè nìkan tún lò kan nú ẹ̀sìn kẹ́ ẹ̀ gbọ́ nítorí kó yọ nínú kànga eléyìí ò ṣe fúlàní Ìgbò àti Yorùbá náà jọ ṣe. irú bíìlì tí wọ́n wá náà ń ṣe lánàá yẹn ara àwọn nǹkan tó yẹ kó jáde nínú bíìlì wọn nìyẹn pé ẹnikẹ́ni tó bá ti jíyàn gbé Nàìjíríà bóyá life jail lẹ máa fún ní o bóyá capital offence ní kẹ́ẹ̀ka kú tó máa jẹ́ execution no with no option of fine kọ́ lọ passport ní tọ́wọ́ bá ti tó irú àwọn bíìlì táwa ń retí nìyẹn. ẹ tó mú bíìlì yẹn wá sí house tẹ́ ẹ bá fẹ́ kẹ́nikẹ́ni pín tẹ́ ẹ fẹ́ ká pín Nàìjíríà tẹ́ ẹ fẹ́ ká dúró níwọ̀n Nàìjíríà go back and rewrite that your bill. àwọn kankan ló gbọ́dọ̀ jẹyọ nínú bíìlì yẹn. when you do that you see that people will start changing their mind. ẹ kọ síbẹ̀ pé yídàyọ̀ Yorùbá Haúsá ni àbí Fúlàní àbí Ìgbò ẹnikẹ́ni tọ́wọ́ bá ti tó wípé kidnap ẹnikẹ́ni ní Nàìjíríà kí wọ́n execute in fact kó má sí option of fine kó execute straight. bill number 1 bill number 2 ẹnikẹ́ni tọ́wọ́ bá ti tó wípé ó ní foreign account labroad tó dẹ̀ ká confam pé owó Nàìjíríà ló jí kó síbẹ̀ should be executed with immediate effect no any excuse. The person should be executed him or her tó ní foreign account tó ní 1 billion 10 billion 60 billion 200 billion l'account ní foreign àbí ní Nàìjíríà pàápàá tí wọ́n dẹ̀ wá lọ wá bọ̀ with core evidence and thorough evidence tá a rí wípé owó Nàìjíríà ló jí kó síbẹ̀ such money should be confiscated and at the same time such person should be executed. àwọn bills tá a fẹ́ táwa fẹ́ máa gbọ́ nìyẹn. tẹ́ ẹ bá ṣe mú àwọn bill yẹn people will change their mind nobody will say ó yá ká pín Nàìjíríà. number 3 bill tá a fẹ́ kẹ́ ẹ ṣe fún wa ò ní pé ìran kan ò ju ìran kankan lọ equality before the law ni wọ́n ń pẹ̀lú ẹ̀. there must be equality before the law. Every citizen must be bound by rules and regulations by the constitution of this country, in exception of not your gbọ́dọ̀ were exempted. Yorùbá gbọ́dọ̀ were exempted, Igbo gbọ́dọ̀ were exempted. òfin tí wọ́n bá ṣe gbọ́dọ̀ mú gbogbo wa. òfin tó mégún ló mú sandin wọ́n gbọ́dọ̀ jọ rí wọ́n ta ni. gbégún bá ṣí aṣọ lójú gbogbo ayé ó ti di wàhálà. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá ṣí sandin kò wúlò mọ́ àfi kẹ́ ẹ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. so definitely òfin tó bá ti mú Yorùbá gbọ́dọ̀ mú Fúlàní. ẹ lọ wo bọ́dà wọn káàkiri Nàìjíríà bó ṣe sílẹ̀ tí wọ́n fìyà jẹ àwa ilẹ̀ Yorùbá. a ní wọn Nàìjíríà lájọ wà. àwírí ní wọn Nàìjíríà. go and look at their border. gbogbo àwọn ẹ̀wà nǹkan ráìsì nǹkan tó ń kó wọlé yẹn báwo làwọn ṣe ń kó wọlé táwọn ò láǹfààní láti kó wọlé lẹ́wà. àti gbogbo ráìsì tó ń gbìn là ń rí ní nọ́ọ̀tì yẹn gbogbo ẹ̀wà tó ń gbìn nọ́ọ̀tì náà là ń rí yẹn ìṣepọ̀ import the best Guinea aṣọ Guinea the best Kano ló wà kò dẹ̀ sí kan tí wọ́n mú manufacture Nàìjíríà báwo ló ṣe wọ Kano. àwọn borders wọn monitor ẹ̀ rárá bẹ́ẹ̀ border tí wàá ń bí chairman wọ́n á gba ẹrù ẹ̀ tán wọ́n á tún gbé wọ̀ fún rẹ̀ tó lẹ́rù
ìyà tí ò jẹ northerners tẹ́ fi ń jẹ àwa westerners kí ló dé? There is no equality before the law in Nigeria. We are not equal. We are not being treated equally. Ẹ wá ní káwọn èèyàn láwọn dandan kan má sọ pé àwọn fẹ́ lọ. Are we fools? Are we your slaves? Àwọn nǹkan tó fà á mo ti bẹ̀rẹ̀ látàná pé go and check the reasons why people want to go first. Tẹ́ bá take care reasons yẹn, you don't need to convince people. You don't need to even force them. Immediately lè máa rí táwọn èèyàn máa kọrin. Nigeria we hail our own their native land. Wí ti dúnú. Because wọ́n ti rí i pé ohun tó yẹ kó ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀. But tá a bá ṣì wà bá a ṣiṣẹ́ wà yìí, people were feeling they feel cheated. Kó ṣàjẹ́ Fúlàní nìkan, kó ṣàjẹ́ Northerner nìkan, ìgbà yẹn Nàìjíríà máa rọjú. Ẹ wo protest kan ṣe yìí, kí ló dé tó kú le tó bẹ́ẹ̀ fún North? Kí ló dé tó le bẹ́ẹ̀ tó yẹn lára tiwọn? Kí ló fà? Ṣebí torí pé ìran mi ló wà lórí oyè ni. Nígbà ọmọ tí wọ́n wà bí ọdún mẹ́jọ, oṣù bí oṣù pa wọ́n fọwọ́ gbalẹ̀ jí ní náà. Wáyé tó fi le tó yẹn lára sí wọn. Mo rí fídíò kan lánàá tọ́mọ Fúlàní gbépo sí, tọ́pọ̀ RIP ẹgbẹ́ Tinubu sí. Àìmọye fídíò táà ní tí wọ́n ń ṣépè lójoojúmọ́. Mélòó lépè tí kó lọ bá Buhari ọbọ wọn? Àbáwọn kan náà túbọ̀ da Nàìjíríà lóòótọ́ Tinubu ló mú wá. Ó mú wá wìdí òpùpù máa ṣọmọ rí. Ó débẹ̀ tó bẹ̀rẹ̀ sí nílùú gbogbo tó bá bẹ̀rẹ̀ sí nílùú gbóngbó débi kó lù fọ́. Irú bọ́ ìtàn pè ní Túndé ọmọ kékeré, irú yẹn kó billions, wọ́n bá billion lákàntì ọmọ ẹ̀. Ẹ̀yin Fúlàní ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Àwọn Abba Kyari, àwọn kí ló pè, àwọn Mẹ̀lẹ̀ Kyari, oríṣiríṣi wọn bẹ́ẹ̀ lóríṣiríṣi Northerners náà lè máa gbọ́ lóríṣiríṣi. Go and look at and check their account. Oníkálùkù wọ́n ti lúte owó Nigeria's account wọn without any questioning. Ẹ wá sọ fún wa pé kí àdúró kalẹ̀ ká máa wò. Nigerians are no more fools. We are not your slaves. You can't enslave us. Self-determination is part of rules and is part of constitution in this country. It's part of freedom that every citizen must enjoy. According to the constitution, lawyer kan àjọ sọ̀rọ̀ extensively lánàá. Ó dárúkọ section kìíní kan subsection kìíní kan bí o mọ section torí mi ṣe lawyer. The man told me that it is part of our constitution in this country. What we call self-determination. But it's never a crime. And anybody that want to criminalize those that are calling for it, they are in for it. Ní house lánàá mo sọ fún wa sẹ́ pé wọ́n deliberate lé lórí àwọn members dẹ̀ yarí. That bill will never see the order of the day. Look at their reaction. Let me play. I don't know who moved a motion yesterday on the floor asking for division. There wasn't any motion taken like that. There wasn't. There wasn't. I said there wasn't any motion on that, and I insist there wasn't any motion like that. No. Please. You see, if he has nobody, and you can go and take the clip again. I said nobody moved a motion on the floor here yesterday for division. So you are trying to mislead the house, and don't mislead the house. You are a leader. No. I beg of you, Mr. Chairman. No, you are trying to mislead the house. Please, you do not have the floor. Control yourself. Control yourself. I said control yourself. There wasn't a motion on the. I said there wasn't a motion, and I insist there wasn't a motion for division. 2. I don't want you to repeat it again because that was the position. He is saying that, Boma, I want you to be guided. We have our rules here. You do not have that power. I'm guiding you. Thank you. Well, I want to. I am not saying I'm not.
not advance the division. If the point reaches for that, point of order. Before somebody madman. Point of order. We can all come here. Let's do that from there. It's not the best. Hey! It's okay now. It's okay now. You kill him. Don't kill him. You don't do. You kill him. It's okay now. Everybody say it's okay. ai sauran su yarabawa sun dawo ai shi ma deep speaker ya dawo shi ne dawo a yi hakuri
fídíò tẹ́ ń wò yẹn mo scrutinize ẹ̀ dáadáa. Ní ìgbà tí Ìgbòho kọ́kọ́ jáde gbàrà tó kọ́ ń sọ̀rọ̀ kí Nàìjíríà pín, kó kọ́ sọ̀rọ̀ pé Yorùbá fẹ́ lọ, wọ́n ti gbé òfin yìí wá rí. Reaction wọn gbà yẹn lẹ wò yìí. This video was bóyá 2021 or 22 ni wọ́n pè. A ṣe lọ ka details lé lórí ni. Video tẹ́ wò yìí. Ìjà tí house jà ń gbà yẹn lọ fi step ẹ̀ down. Nísìnyí wọ́n tó ti gbé jáde. Àwọn èèyàn tó gbà náà still. Lánàá òde wọ́n send video kan sí mi, voice note kan àti video kan. Àwọn tó ní ká má pè dandan ká ṣàtàkù sí Nàìjíríà. Tó bá jẹ́ bill tí mo rí lánàá yẹn, tó bá jẹ́ pé bill lórí àwọn tó bá jiyàn gbé o, life imprisonment ni o, or tó ta firing squad ní conference, believe you me, màmá yin gbogbo National Assembly lẹ́nìí ni. Now speaker ó ti gbọ́ ọ̀rọ̀ yẹn o, ó dẹ̀ ti sọ̀rọ̀ lé lórí. Speaker House of Reps ó ti gbọ́ gbogbo tútí ọmọ Nàìjíríà pa àti bọ́n ṣe against òun lórí bill yẹn. Through his personal assistant ó ti sọ̀rọ̀. Wọ́n ní the Speaker of the House of Representatives, Right Honourable Abbas Tajudeen, has addressed the growing concerns and discussions surrounding the Subversion Bill 2024 HB 1652, which he sponsored. This comes in response to various reports circulating in the media regarding the purpose and implications of the proposed legislation. The Speaker, in a statement by his media aide, Musa Krishi, on Wednesday, expressed his appreciation for the interest Nigerians have shown in the bill, acknowledging that it touches on critical aspects of national security. However, he emphasized the need to clarify several points to ensure that the public has an accurate understanding of the bill's intent and legislative processes. The statement noted that the counter-subversion bill was introduced in the House of Representatives on July 23, 2024. The statement read, "It is currently at the introductory stage and has not yet been subjected to detailed legislative scrutiny. The bill aims to strengthen Nigeria's anti-terrorism framework by addressing subversive activities carried out by various groups, including association organizations, militias, cults, bandits, and other proscribed entities." This is in line with similar legislation in countries like the United Kingdom, Spain, India, Turkey, Canada, and Australia. The Speaker, reaffirming the House of Representatives as the People's House, welcomed robust public engagement and discussions on the content of the bill. He stressed that concerns and suggestions from Nigerians are crucial in shaping the final outcome of the legislation. The statement further added, the bill must undergo a series of rigorous parliamentary procedures. It will be listed for a second reading, where its merit and demerit will be thoroughly debated by the members of the House. During this stage, the bill could either be rejected or allowed to proceed to the next stage. If the bill passes the second reading, it will be referred to the relevant House, to the House committees, which will be responsible for further legislative action. The committee is mandated to invite the Nigerian public, particularly relevant stakeholders, to a public hearing better. Citizens will have the opportunity to express their views
either in person or through written submissions, which will inform the committee's report to the House, he added. After the committee's report is considered, the bill will proceed to the third reading. If passed, it will be sent to the Senate for concurrence. Should the Senate approve the bill, it will then be forwarded to the President for assent. The President holds the right to either sign the bill into law or withhold his assent. Abbas further assured Nigerians that the bill is designed with the broader interest of national security in mind and does not target any specific group or sections of the country. He emphasized that the legislative process is transparent and inclusive, allowing ample opportunity for public participations and input. The Speaker concluded by reaffirming his commitment to ensuring that all draft legislations before the House, including the Counter-Subversion Bill, will undergo thorough scrutiny and that the voice of Nigeria will play a crucial role in determining the outcome. Speaker ti bẹ̀bẹ̀ o. Speaker ti bẹ̀bẹ̀ nìyẹn. Gbogbo táṣọ ti bá ó ti dọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni ó sọ àwọn ọ̀rọ̀ kan bí tó múnú mi dùn. Ó lè má rò pé bóyá òun tágẹ́ẹ̀tì ìran kankan o. Ó ní rárá o, òun ò tágẹ́ẹ̀tì gbogbo tí Yorùbá sọ ti bà lẹ́sẹ̀, wọ́n ti jẹ́ kó mọ̀. Mo rò pé wọ́n ti sin nígbẹ́rẹ́ papọ̀, ọ̀rọ̀ ti dọ́dọ̀ ẹ̀. Ó wá ní kódà ń tà ń sọ ìbílì yìí tá a ṣe sọ yìí, ó lérèfé lásán ló tiẹ̀ ṣì wá. Kò tí ì di nǹkan tó jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ti gbà wọlé. Ó ní oríṣiríṣi ọ̀nà ló sì máa gbà, oríṣiríṣi iná ló sì máa gbà kọjá kó tó di góòdì. Ó ní bó ṣe wà yẹn, ó ní gbogbo aráàlú sì láǹfààní láti gbọ́ nípa ẹ̀ àti láti sọ opinion tiwọn, of which I said that yesterday. Kí ni tó ń bí yín nú, kí lẹ fẹ́, kí ló dé tẹ́yìn fẹ́ lọ, wọ́n gbọ́dọ̀ gbọ́ gbogbo yẹn kó tó láwọn pàṣẹ oníkùmọ̀. Ó ní gbogbo aráàlú sì máa pàṣẹ bóyá ìbílì yẹn táwọn lọ́rùn àbí kò tẹ́ àwọn lọ́rùn. Ó ní lẹ́yìn yẹn ló máa lọ second reading. Tó bá pass second reading, àwọ̀ debate, lẹ́yìn debate àwọ̀ third reading. Lẹ́yìn third reading ló máa pass ẹ̀ sí Senate for concurrent assent. Tí Senate náà bá ti buwọ́lù, wọ́n á pass ẹ̀ sí Mr. President. Mr. President wá ní prerogative, ó ní agbára láti sọ pé mo buwọ́lù àbí mi buwọ́lù, tí ó sẹ̀ tó lè mú. Lẹ́yìn tí President bá buwọ́lù tán ló ṣe máa fi ránṣẹ́ sí Attorney General, táwọn yẹn máa ṣe interpret law yẹn. Bẹ́ẹ̀ ṣe máa gbọ́ sẹ́ṣọ́ kìíní kan tẹ́tẹ́tọ́tọ́ kìíní kan nǹkan tó sọ ni. So ó ní kẹ́nìbọ̀dì ẹ bá sì yàn òun sójú o, àtọ́hùn gan lè máa bẹ̀rù, àṣẹ Speaker gan lè máa bẹ̀rù. Ọwọ́ ti tó ti gbọ́, ọ̀rọ̀ ti tó létí. Ẹ jẹ́ àfọkànbalẹ̀ ká máa béèrè àníyàn bọ̀. Ìyí tóhùn sọ yẹn àbá lásán ni tí ò lè ṣẹ láéláé. A kì í pohùn má gbogbo lẹ́nu, wọn ò lè pẹnu wa mọ́. This is civilian regime. It is not authoritarian government. We are in democratic government. The people's voice must be heard. Our voice must be heard. We must be allowed to speak as it is on our mind. Bó ṣe rí lẹ́mìí wa gbọ́dọ̀ lè sọ síta. Wọ́n gbọ́dọ̀ lè gbà wá láyè ká sọ̀rọ̀. A kì í pa gbogbo ohun má gbogbo lẹ́nu. Ayé ológun kọ́ la wà, ayé civilian, ayé alágbádá la wà. Ayé ibi tí aráàlú ti láǹfààní láti sọ̀rọ̀ bó ṣe wọ̀n ni mo ṣe ń bínú sáwọn tí wọ́n ń pèpè fún ìjọba ológun. Ìtẹ́lẹ̀ṣẹ́ pass first reading second reading, ológun máa pàṣẹ, decree ológun máa ń lò, wọ́n ń lo constitution. Kò sí tó kàn wọ́n pẹ̀lú subsection kìíní kan tó hùn, àwọn máa pàṣẹ straight ní decree ni. Ní ó ṣe jẹ́ pé ẹjọ́ kan bá dá kì í ní appeal. Torí pé Mr. President said it all ni, ìjọba oníkùmọ̀ ni. So ẹ jẹ́ á lọ fọkànbalẹ̀ gbogbo Yorùbá. Mo ti ń sọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀,
kí n tó sáré rélé kó tó wọlé èní eléyìí ìtàn sọ ní house lẹ́nìí ní news yẹn ni mo gbé sọ fún yín wípé speaker gan ti ń bẹ̀bẹ̀ ó ti móhùn bọ̀ ó ti móhùn rẹ̀lẹ̀ ó ti ní kẹ́ ẹ fọkàn balẹ̀ gbogbo ẹni tó lóun fẹ́ lọ kò sí tó jọmọ́ 25 years ẹ fọkàn balẹ̀ kò bíìlì yẹn kò lè rí order of the day. Fúlàní wọ Ògbómọ̀ṣọ́ wọ́n gbé ẹni ẹlẹ́ni the funniest part ni pé bóyá 300 million àbẹ́lò náà béèrè wọn ò béèrè owó kékeré rárá. Fúlàní yẹn tún wá ní gut ìkan nínú wọn tún wá ní gut láti pe fámìlì arákùnrin tí wọ́n gbé ìyẹn ní láéláé àwọn ò lè rí owó yẹn ó lè rí àbí lọ sórí bẹ́ẹ̀dì ẹ kó lọ sùn fọkànbalẹ̀ lọ sùn ṣùgbọ́n mo fẹ́ promise ẹ pé a máa pa èèyàn ẹ yìí a dẹ̀ tún máa make sure pé a trail wọn náà títí tá a máa fi jí ẹ gbé padà. Fúlàní threatening ọmọ ìlú bẹ́ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tó ṣe gbọ́ Ògbómọ̀ṣọ́ níbí sẹ́yìn ni ìkànnì méjèèjì wọn kò fi bẹ́ẹ̀ jìnnà síra wọn. Nílẹ̀ Yorùbá gbogbo orú nǹkan yìí ṣẹlẹ̀ rí bíìlì ṣe lórí àwọn yẹn àwọn nǹkan tó gbó sọ lánàá pé ẹ lọ wá ìdí àwọn nǹkan tó fà á táwọn èèyàn fi fẹ́ lọ nǹkan kan ló gbára Yorùbá nígbé tí ò gbọ́yìngì inú kì í bàjẹ́ ọwọ́ gẹ́gẹ́ ní kọ́kọ́ síwájú jó ẹnì rẹ nìkan kó fẹ́ jó kó kàn ṣe báyìí kó kàn bẹ̀rẹ̀ jó ńgbà tí ò ṣe wèrè á kọ́kọ́ gbọ́wọ́ gẹ́gẹ́ ní síwájú jó nǹkan kan ti kọ́ síwájú kí Yorùbá tó máa kọ nípa afẹ́ lọ Yorùbá ò kọrí láyé kí ni tó wá ṣẹlẹ̀ yẹn ló yẹ kán bá wá solution sí tí wọ́n kọ̀ tọ́fẹ̀ bá wá solution sí. ọ̀dọ̀ Ọlọ́run padà wà mú Fúlàní kan nínú àwọn Fúlàní yẹn ọwọ́ padà tó orí dẹ̀ bá ẹni tí wọ́n gbé orí bá ṣe wọ́n mú lọ nú gbó ibi tí wọ́n fẹ́ pa sí lọ́lọ́ ní kí wọ́n kó sọ́wọ́ àwọn ọdẹ wọ́n fẹ́ nìyẹn lẹ̀ wọ́n gbé lẹ̀ lára wọn àwọn ọdẹ rí mú lára wọn rí gbogbo ẹ̀. Yorùbá ní evidences tó pọ̀ o bí o bàbá lóhùn lọ mo ṣe ń sọ lánàá pé irú bíìlì tó sọ yẹn bíìlì yẹn máa cause anarchy Nàìjíríà tí wọ́n bá ṣọ́ra. Tó dáa jù ó ní pé kí wọ́n ready láti wá solution sí if they can provide solution àwọn èèyàn tẹ̀ ti yarí ẹ̀mọ́ èèyàn tó sọ fún mi lánàá bàbá gbàgede wọ́n wá solution àbá wọn ṣe mọ́ à ń lọ tí wá ẹ̀mọ́yẹ nítorí bẹ́ẹ̀ nínú ìgbọ̀n tó ń pè mí wọlé bàbá gbàgede yàrá kódà kan wá solution tí àbá wọn ṣe mọ́ táwọn èèyàn sọ fún mi lánàá wọ́n ní tó ó ti sú àwọn èèyàn ni. People are tired. Ìran Yorùbá ò tọrọ jẹrí. A kì í ṣe Fúlàní. A kì í ṣe Northerners. Àwọn náà lójú tí a ti mọ̀ràn wọn. Kódà tó bá máa sọ pé a fẹ́ fúnyàn lówó, wọ́n á ní ẹ lọ fún mọ́là lówó. Torí pé ìran wọn ní máa tọrọ. Ìran Yorùbá kì í tọrọ tẹ́lẹ̀. Àwọn náà sọ wá dẹni tọrọ. Ebi kì í dẹ̀ pọ̀ ọmọ Yorùbá tẹ́lẹ̀. Àjẹ yóò là ní jẹ, bẹ̀tàrí oúnjẹ jẹ. Torí pé a kì í ṣọ̀lẹ. Ṣùgbọ́n láti ìgbà tán ti dá ìbẹ̀rù bojo sílẹ̀ ní àwọn abúlé wa láwọn ará abúlé ti sá wá sílé ní òtísẹ́ ní fẹ́ dàpọ̀ mọ́. Nígbò jẹ́ pé ní bá lọ sóko alọ́ ẹ̀ láwọn ará oko máa rí wọn ní rí àbọ̀ ẹ̀ tán bá jàjà máa rí wọn á rí ibi tán Fúlàní ti pa sóko. Olófà táwọn èèyàn fi sá oko ni wọ́n ti lọ gbé arákùnrin tó ń béèrè 300 million lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ wọ́n ọ̀dẹ̀ fi bò wọ́n láwọn tó ṣe tán pàápàá láti wá gbé ẹni tó negotiate táwọn bá sọ̀rọ̀. ṣé ìgbésí ayé yẹn lèèyàn máa sọ pé ó wù mí ẹ jẹ́ ká jọ máa bára wa ṣe àti Fúlàní àti Yorùbá ìkan náà ní wá ṣé kan náà ní wá ṣé nǹkan kan náà ní wá
ṣé àwọn tá à ń gbọ́ yẹn ṣó yẹ ká máa gbọ́ bá ń play voice note yẹn kẹ́tẹ̀ show video yẹn. Naam. Mo ń gbọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ ni. Fóònù ni ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún yín láàárọ̀ kùtùkùtù yẹn tó ti rí owó yẹn àbí ò tí ì rí. Owó rẹ̀ ní là ń sà, ẹ ṣàánú ẹ dákun. Ẹ ṣàánú wa, èrè rẹ̀ là ń sà, ó wà àrò tó bẹ́ẹ̀ ni ẹ dákun torí tọlọ́hun. Ọlọ́run sà. Èló ni mo pé fún yín láàárọ̀ yìí. 300 million lẹ pé. Ẹ dákun. Èló lè rí nísìn. Owó tá a sì rí nísìn ojú 300,000 náà lọ ẹ dákun. 300,000. Òkè sórí Akíìmù. Naam. Ẹ má disturb wa tó bá jẹ́ pé. A disturb yín, wàláhì a disturb yín. Ó ti mọ̀ pé ẹni ṣe bẹ́ẹ̀lì ẹ̀yìn àrẹ́pọ̀ tètè ṣàlàyé fún adákùn tó ti gbé. A bẹ́ẹ̀lì wọn, àwọn náà ni ó kù fún àwọn bàbá ẹ dákun torí tọlọ́hun. Wàláhì Akíìmù, wàláhì 40 million lájọ́ sọ̀rọ̀ nísìnyí káàkiri. Ẹ dákun torí Ọlọ́run, a lè rówó tó bẹ́ẹ̀, gbogbo nǹkan gbogbo abátálé wa tata gbódùn ta ní a lè rí, wàláhì ìbọ̀lọ̀ parọ́ fún yín, wàláhì. Ó lè fi ṣé ìmọ̀ àti rí yín ni àbí wọ́n mọ̀ pé ó ní dúkìá. Ẹ̀yin lẹ́ ń wo bẹ́ẹ̀, a ti pín gbogbo dúkìá, èmi tẹ́ ń wò yìí ti tèmi tí wọ́n pín fún mi mo ti tà, wàláhì. Wàláhì kí ni ṣé ìwọ ń kéré ní tó ń pè wàláhì láti. Ìyìn ní parọ́ fún yín. Ló ti gbọ́ ọ̀rọ̀ ní 40 million yẹn àbí. Mo ti gbọ́rọ̀ yín, àmọ́ ẹ dákun torí tọlọ́hun, a lè rí iye ẹ dákun, abẹ́yìn ẹ dákun. O lè rí àbí. Ọlọ́run ṣàánú yín ní ẹ dákun torí tọlọ́hun. Ẹ gbà á. Mo fẹ́ gbọ́rọ̀ rẹ dáadáa, o lè rí àbí o lè rí. A máa lè rí, a lè rí tó bẹ́ẹ̀. O lè rí àbí. A lè rí tó bẹ́ẹ̀ ni, ẹ dákun. Ok, sílẹ̀ tó bá rí lè rí tó sí. A lè fi wọ́n lẹ̀. Lórí bẹ́ẹ̀dì yìí. Kí lẹ wí? Ìpínlẹ̀ tó bá dé pé lè rí 40 million yẹn. A lè fi. Ẹlẹ́ òsùn lérí bẹ́ẹ̀dì yìí tó ti gbọ́. A lè sùn, àwọn ẹ̀ ló kàn fún wa bàbá. Kọ́ máa fẹ́ pàlọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ tó ti gbọ́. Kí lẹ wí? Ẹ máa lọ sí nínú yàrá yín lórí bẹ́ẹ̀dì. Ǹbẹ̀ mí mo wà. Ìwọ àti ìyàwó rẹ̀ kọ́ máa fẹ́ pàlọ́. Ẹ dákun. Tó ti gbọ́. Ẹ dákun, ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ dákun. Tá a bá jọ pé a ti ka èyí á padà mú ọ lágbára Ọlọ́run náà. Ẹ dákun, ẹ má ṣe bẹ́ẹ̀ sí wa. Àjọ à ń bẹ̀ máa wọlé tó ti gbọ́. Ẹ dákun. Sọ ma pé nísìnyí ìwọ ó ń wo pé bóyá nínú ìgboro ni a lè rí ọ mú ọ àbí. Sọ bẹ́ẹ̀, obìnrin tí ń sọ̀rọ̀ lọ́kọ́ ni. Ẹ dákun. Má wọrí, ẹ lọ sórí bẹ́ẹ̀dì mi tó ti gbọ́. A ní ẹ dákun, ẹ ṣàánú wa, ẹ dákun, ẹ ṣàánú wa. A pa èyí kan lágbára Ọlọ́run wàláì tó bá jẹ́ pé ò mú ọwọ́ yín wàláì tàláì mọ́kọ́ ló ń búra wàláì èyí kò ní lò ló wàláì lágbára Ọlọ́run. Kí lẹ sọ? Mo wí pé tó bá jẹ́ pé ò ẹ 40 million yẹn wá wàláì tàláì tó mọ̀ bí láìláì wàláì èyí kò ní lò ló láìláì mọ́. Tó ti gbọ́. Ẹ dákun, ẹ má ṣe bẹ́ẹ̀. Tàbá ti pa èyí ìwọ náà á wà tẹ̀lé lẹ́yìn rẹ̀ díẹ̀ á padà mú ọ. Ẹ dákun, à ń bẹ̀ yín, ẹ dákun. Má wọrí ọ̀dà bọ̀ ọ̀gá ni wọ́. Ẹ dákun, hello. Ọ̀gá ni wọ́ sẹ́ ọ̀gá ni wọ́ ọ̀dà bọ̀. Hello. Hello, ẹ káàárọ̀, àrùkọ ọgbọdẹ. Bọ̀bọ́ wọ́n ní wọ́n jí gbé ní ṣé ó dìjẹ́ ni lónìí. Àbúrò àwọn Akíìmù ọlọ́sọ ni wọ́n ní wọ́n ń béèrè 300 million. Àwọn tí wọ́n jí gbé nìyí lánàá wọ́n ní wọ́n padà rí wọn mú. Aláàgbọ́n ni wọ́n tún ti ráwọn ẹlòmíì èyí lè wọ́n ní wọ́n rí mú ní Dẹ̀ra láti bodè lọ́nà Kìsímbẹ̀ ní àbí ọ̀nà ṣáìdì lẹ́sàmbẹ̀ ni wọ́n ti rí wọn lọ́wọ́ òun ti wá. Àwọn tó ti ráwọn yòókù náà mú wọn. No, son.
ẹni tó ń fọ́ǹbù lórí fóònù tó sọ pé tí wọ́n bá rí owó yẹn tí wọ́n rí 300 million àwọn máa wá jí wọn gbé àwọn tó ń padà bọ̀ wá gbé òun náà àwọn adé owó lọ́wọ́ tó tẹ̀rín tí wọ́n ń lọ́ mọ́lẹ̀ yìí o Fúlàní pure àwọn Yorùbá kan wà tán máa ń tínú máa ń bí mi tán bá ń sọ̀rọ̀ wọn láìka máa sọ pé Fúlàní jíyàn gbé tán bá jàjàrí bóyá Yorùbá àbí Yíbò tí ọwọ́ tó gbéyàn wọ́n máa sọ pé bàbá gbàgede ó yá o wá sọ̀rọ̀ nísìnyí o Yíbò lélẹ́yìí o Yorùbá lélẹ́yìí o ó sà sọ pé Fúlàní ló jíyàn gbé ló yá sọ̀rọ̀ sí léyìí máa wò wọ́n títí báyìí. Yíbò àti Yorùbá percentage wọn tó ń jíyàn gbé òwò 2% compared to that of Fúlàní. àwọn gbogbo ni wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá yìí gbọ́mọgbọ́mọ ọ̀tọ̀ àmọ́ àwọn yẹn pé ritualist làwọn yẹn bẹ́ẹ̀ ká jíyàn gbé ká gba ransom kò sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ nígbà táwọn Fúlàní yẹn dé ni Yorùbá náà ń farawé wọn lówó náà wò pé kò kú sófin tó mú wọn wọ́n ṣe gbé káwa náà máa ṣe káwa náà máa fi pawó làwọn náà ń farawé wọn inú mi dẹ̀ dúpọ̀ wọ́n tó wọn pàápàá lérí Àjẹ̀bú yẹn ọwọ́ ń tó wọn gidi tààrà ọ̀gá ọlọ́pàá lẹ Ogun State ẹ ṣeun mo kí yín ẹ ṣe tó jẹ́ alákùnrin àbí kí ni bàbá yẹn jẹ́ alámùtú ẹ ṣe gan gidi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àti PPRO gbogbo yín ẹ ṣeun yes ẹ ṣeṣẹ́ gidi l'Ogun State à ń rí tó rọ́wọ́ ń tó wọn gan Fúlàní wọ́n á jí ẹwọ ọmọkùnrin yẹn kò parọ́ rárá ń gbà ọwọ́ tó wọ́n bí léèrè béèrè ó dẹ̀ dáhùn Ọlọ́run yọ ọmọkùnrin tí wọ́n gbé Ọlọ́run yọ bàbá yẹn wọ́n rí gbélé free ọpẹ́lọpẹ́ àwọn ọdẹ àwọn yẹn wá gbé wọn wá sọ́dọ̀ àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá ń lova àwọn fámọ̀tẹ́kùn àwọn yẹn wá láwọn máa gbé wọn lọ kóòtù ní kóòtù bá wo ẹ wo clip yẹn. Tẹlikẹ́ni ni wọ́n pín ní èyí tí wọ́n pín ní èyí tí wọ́n kọ̀ mọ́ bí tí wọ́n tẹ̀ ń gbé yẹn àwọn tí wọ́n ti gbé ńkọ́. owó tí ń fi mú lọ tó fi ń travel nínú fi ń travel. mo jẹ́ àwọn èèyàn mọ bẹ́bẹ̀ tí wọ́n fẹ́ yà láti ọ̀rọ̀ tàbá lọ́dọ̀ òwúrọ̀ tó àjẹmọ́rọ̀ lọ́yà kẹtẹ́ èèyàn bá ti wà bẹ́ẹ̀ wọ́n tọ́ fílẹ̀mù wa ẹjọ́ gbójú òkè dáadáa ní gbójú òkè náà nẹsẹ̀ dáadáa ní. ọgbọ́n ti kú. kókó àlùlà ìyá olóòsì wọ́n mọ̀ yẹn ná iṣẹ́ owó tó o ṣe sókè iṣẹ́ owó tó o ṣe iṣẹ́ owó ọgbà 400 million wọ́n làwọn ọmọ wọn tó máa àbúrò rẹ̀ ẹ mọ̀ náà o ẹ̀rọ bíi náà lọ pọ̀ tún ni o. mọ́ dáadáa ọ̀rẹ́ rẹ̀ làbá yìí ló so lẹ́yìn ilé yẹn lánàá ọ̀rẹ́ rẹ̀ ló so bí wọ́n ti sùn wọ̀ yìí wọ́n náà so lé níbẹ̀ níjẹta ọ̀rẹ́ rẹ̀ sì ni tí ẹ̀ mọ́ sọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ yẹn mọ́ sọ olùsì lọ́ mọ́ sọ ọ̀rẹ́ yẹn. yóò hàn láàrin. o lè gbójú òkè. gbójú òkè ẹ̀jẹ̀ níṣẹ́. ẹ sáfara balẹ̀ mo ti yà mo ti ẹ̀tú ẹ̀ dàpọ̀ ètò náà. ní ìdàkùn sí lọ́rùn ni. ẹ̀bílẹ̀ àìmọ́tì ká àátọ̀ di. bóyá o ti gbé ìbọn pamọ́ náà. ìbọn bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ló ní ìbọn lọ́wọ́. àwọn ọlọ́dẹ ti pọ̀ alọ́kọ́dẹ wá Àmọ̀tẹ́kùn àbí.
ẹ má fi kó ẹlòmíì o. ẹ má fi mú fèsì ẹni kẹkẹ dáko. ọmọ ẹ sọ̀rọ̀. àwọn mélòó ni wọ́n. ọmọ wọn ti sọ̀rọ̀. báyìí kúnà wà ní. sọ́ọ̀lì. kúnà. kùdásídà. oníkó máa sọ̀rọ̀. àmọ́ wọn ti á ti kùdá. oníkó máa sọ̀rọ̀ mọ́. ẹ dákun ẹni ní sùúrù. lóde rí. ẹ rí i pé mo ń sọ fún pé ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pupa mo ní kọ̀ǹplé ọ̀rọ̀ tí ò yẹ ẹ dákun ní sẹ́sábójẹ́rẹ́ lẹ́ ń gbé ní àbí ibùdó síbi. ògbọ́ ẹ̀rí wọn sọ fún láwùjọ. ẹni sùúrù my brother ọgbọ́n kí ni wọlé bí yorùbá lọ́sà sọ fún mi nínú lóru lọ́sà ti bá mi sọ̀rọ̀ ẹ ṣáàjà rí bàbá náà ẹ já kí bàbá. ṣe rí àwọn tán ní kájọ máa gbèlú kò dẹ̀ sí ètò kankan láti save àwa tí wọ́n ń jí gbé kò sétò kankan láti prevent wa láti protect wa kò sí. àwọn tí wọ́n ṣe bill gbogbo orú àìlè ló yẹ kán ṣe bill lé lórí anybody tẹ́ bá ti mú àgbà yìí láyè kan pa wọ́n straight irú àwọn bill yẹn ló yẹ kán ṣe. irú tọ́ṣẹ̀ mélé yìí sí tọ́ṣẹ̀ fẹ́ máa gbé lọ kóòtù àṣẹ máa dájọ́ láṣẹ máa ná lọ fi sẹ́wọ̀n wọ́n lọ fi kí níbẹ̀ náà ti máa túlẹ̀ tó jẹ́ pàlọ́ lẹ́rí lẹ́ẹ̀ní rábọ̀ wọn mọ́. àgékù ejò dẹ̀ máa ń ṣòro bí agbọ́n ni pélé báráyè tú pọ́rọ́ báyìí nísìn gbogbo àwọn tó wà lágbègbè yẹn dáràn wọ́n padà lọ reinforce ara wọn wà ní. bọ̀ tó bá yẹ pé bó ṣe wà ń bẹ̀ yẹn kán ti fi nǹkan pamọ́ sí lára kán ti rán ní ìrù ẹṣin pé lọ ra ìwo ẹṣin wá lọ bá wa ra ìwo ẹṣin wá kán ti fún lówó kó lọ ra ìwo ẹṣin kò ní sí wàhálà díẹ̀ tí wọ́n bá ń ṣe sẹ́ńsọ̀ wọn mi ìfẹ́ lóyìnbó tó yẹ kí n lò bọ̀ tí wọ́n bá ti ń ṣe sẹ́ńsọ̀ wọn ládùúgbò kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sófin kankan tó mú wọn. ìdí ní tó fi ń jẹ́ pé Yorùbá náà farawé wọn Ìgbò náà farawé wọn àti Ìgbò àti Yorùbá àtàwùsá anybody wọn tó bá ti mú kán waste wọn dànù. kò sí equality before the law wọ́n chance wa wọ́n cheat wa oníkálukú ṣe ìtòhùn fún wa wọ́n sọ àwa Yorùbá wọ́n tẹ́tẹ̀ẹ̀tẹ̀ ráwa Yorùbá yìí àti the 5th class citizen ẹ wá ní káwọn èèyàn má yarí súnsọ̀hún tó bá súnkò gírí ayíjú padà búyàn jẹ ó ní tẹ́ẹ̀rí yìí nígbà tí pé tí ìjọba tó wà lórí ẹ ní ìjọba láti jọ ìwá tí wọn ò rẹ́dì láti gbèjà ran Yorùbá tó jẹ́ pọ́dọ̀ wa ṣáà ní gbogbo ẹ̀ tí ń le tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ní north ẹ wo owó Emefiele tí wọ́n ṣe kọjá yẹn Central Bank dídì gbé mọ́tò ńláńlá lọ ká àwọn Fúlàní ìmọ̀ni ní north kódà tó ṣètò 10,000 extra ẹni bá ti lè kówó ti tẹ́lẹ̀ wá tó kó wá orí ìjókòó wọn tó wà ni wọ́n ti ń kówó lọ bá wọn ṣé bá lo fídíò yẹn gbà yẹn àwọn ìyá tiwa àwọn bàbá wa fẹ́ kú sí báǹkì ni níbo la ti wá jẹjẹ kan náà báwo la ṣe jẹ́ wọ́n Nàìjíríà gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí Táyé gbọ́dọ̀ tọ́ sí Kẹ́hìndé àti Ìdòwú ni ṣùgbọ́n rárá o nọ́ọ̀tì nìkan ṣá ni wọ́n respect
at the detriment of all of us. Àwa tó kù àjọ èèyàn. Bíìlì grazing law bill tí wọ́n tán deliberate lé lórí láìpẹ́ yìí ní house torí pé northern àti against ẹ̀ ẹ̀yin gbọ́ kankan mọ́lẹ̀ lórí wọ́n ti lù pa because they have the final say. Ẹ lọ kàyé local government out of 772 àbí 770 kìíní kan local government tó wà Nàìjíríà mélòó ní tiwọn mélòó làwọn àwọn tó kù. Geopolitical zones mẹ́fà la ní Nàìjíríà àwọn nìkan kó mẹ́ta wọ́n fáwọn tó kù ní mẹ́ta. Gbogbo lẹ Yorùbá bá ṣe tó alẹ́yọ kan bí gbogbo lẹ Yíbò ṣe tó wọ́n lẹ́yọ kan bí gbogbo Sasa ṣe tó wọ́n lẹ́yọ kan bí gbogbo North ṣe tó wọ́n ní òdìdí mẹ́ta. Local government wọ́n kọ́ allocation kọ́ ara àwọn injustice tó wà lẹ́rẹ̀ẹ́ táwọn èèyàn fi sọ pé rárá àṣemọ́. Lẹ́ẹ̀kan sí mo fàsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi ṣe ilé ìyá Joshua lọ. Ilé náà wàláhì ó ti wọ 80% completion. Ohun tó kù nísìn ta nídìí owó fún a nídìí owó fún plumbing fún electricity plumbing gbogbo nǹkan yẹn ti ready. Wọn kódà wọ́n ń bá sọ̀rọ̀ plumber ti parí iṣẹ́ lénìí kódà àti ra pumping machine tó máa pump omi akànṣe a need the tank tabarẹ́ ni máa fún wa tank o a need the tank o nìkan ṣe lókù ló ṣe plumbing ilé rírẹ́ nǹkan gbogbo ẹ̀ ti lọ ṣàtúnṣe lé ìlànà ní bí o tẹwà rí àná lélẹ́yìí ibi tán ti rẹ́ dé lánàá ni wọ́n ti parí gbogbo ilé yẹn gbogbo ilé rẹ́ ti complete ní bá a ṣe wà yìí gbogbo ẹ̀ tí ó ti gbà tán rẹ̀ lánàá ibi tó dé lánàá ni ó ti asádé ní gbogbo ẹ̀ ti wà completed by ilẹ̀kùn ó ti wà lẹ̀ window ó ti wà lẹ̀ ẹni tó kù ta kàn nídìí ni tiles a nídìí tank tá máa gbé síbẹ̀ tá máa fi fa omi a nídìí gbogbo wáyà electrical materials a nídìí yẹn tá máa fi faná wọlé tá máa fi àti ra àwọn tó ń fi ṣe conduit ó wá kú wáyà nìyẹn nísìn ni wọ́n fẹ́ ṣe adẹ̀ náà gbogbo tá a ní ìdìṣà láàrin 2-3 million ó ti parí lágbára Ọlọ́run. Ẹ̀yin tí ẹ̀ ń bá wa dá sí ẹ má jẹ́ kó sú yẹn má jẹ́ kó rẹwà àkáǹtì tá à ń lò ó náà rí lójú ìwòran wa ẹ wọnú kọ́mẹ̀ntì ẹ tún ra àkáǹtì ń bẹ̀ tá a pín mọ́ bẹ̀ oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa ògbó yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ojú tẹ fi wò mí ò ní fọ́ o etí tẹ̀sí fi gbọ́ mi etí náà ò ní di ẹ̀yin Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ ọmọ Fúlàní dáyàjá wa ni Ìgbòho náà dẹ̀ ti rí gbé nílé lóko lẹ́yìn odi ni wọ́n ti against òun mórò pátirẹ́ni sí nígbẹ́pẹ́rẹ́ ìpàkọ́ ó ti padà bẹ̀bẹ̀ òun náà la kàtẹ́ gbọ́ yìí kò sí wàhálà kankan òun náà ti rí pé òun ṣe mistake ó ti rí pé òun ṣe mistake ẹja lọ fọkàn balẹ̀ agbára lọ ká máa béèrè àníyàn bọ̀ bàbá bá jẹ́ Akíntóyè olóyè Sunday Igboho ẹ bá béèrè àníyàn ní níṣò kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àfi àyàfi àtàyàfi tó ń bá yí nǹkan padà sí dáadáa láì kò ṣe bẹ́ẹ̀ ọkọ̀ tó lọ náà juwọ́ sí láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.